ayé ń jọba rẹ̀, gbogbo ọ̀run jọba rẹ̀, wọ́n forí balẹ̀ fún, wọ́n tún kọ́ mímọ́ sí Ọlọ́run àtóbi jù. Torí pé ayé ń jọba rẹ̀, gbogbo ọ̀run jọba rẹ̀, ayé ń jọba rẹ̀, gbogbo ọ̀run jọba rẹ̀, wọ́n forí balẹ̀ fún, wọ́n tún kọ́ mímọ́ sí Ọlọ́run àtóbi jù. Ògo àtọlá fún Ọlọ́run nìkan. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà, àní ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọnú ilé wa. Tá a lọ bá ògo yìí Olúwa tó le tó ní agbára ni. Lórúkọ ẹ̀ ni mò ń kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Ẹ káàbọ̀, ẹ̀yin ti mọ̀ bẹ́ẹ̀, àgbékalẹ̀ péèjì yìí, àgbékalẹ̀ pílátífọ̀mù eléyìí fún ọ̀nà àbáyọ kúrò lọ́wọ́ ogun ni. Ẹni tí ipá rẹ̀ ká láti sọ ọ́ dòmìnira. Òun ni mo torí ẹ̀ tún wá fọrẹ́rì ẹ̀ fún ẹ lẹ́nìí. Ipá rẹ̀ ká ó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo lórúkọ ẹ̀. Báyìí bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ péèjì yìí, ìwọ náà máa fọ́lò péèjì yìí, máa fọ́lò ẹ̀. Bó o ṣe ń fọ́lò ẹ̀, ṣíà fídíò yìí, bó o bá ṣíà ẹ̀, tó bá dé kòríta kan bó o bá ṣe ṣíà fídíò yìí tó, màá sọ fún wòlíì Ọlọ́run kí wọ́n bá ń sọ̀rọ̀ àṣẹ sáyé àwọn tó ṣíà ẹ̀. Wòlíì ó sọ̀rọ̀ àṣẹ lásìkò yẹn bá ti tó sáyé gbogbo ẹni tó bá lè ṣíà fídíò yìí. Torí pé àṣẹ ọ̀rọ̀ yóò tẹnu wòlíì Ọlọ́run jáde sáyé gbogbo wa. Ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ mí, ẹ̀yin ti ń rí, ẹ ti dá ojú yẹn mọ̀, ẹ dẹ̀ recognize ohun yẹn tẹ́ ẹ bá ti gbọ́. Ajínrere yín lórí afẹ́fẹ́ náà rèé, Táyọ̀ ọmọdé ọ̀run yín náà ni. Lẹ́nìí, orí péèjì tẹ́ ẹ ti ń wò mí yẹn náà lẹ ti rí mi. We love Prophet Adefisoye prayer. Orí péèjì yẹn láwà. Ẹ ṣíà fídíò yìí. Ẹ pé àwọn èèyàn wọlé lápá abẹ yẹn, ẹ sọ fún wọn pé ohun tí mo tún fẹ́ ká ṣe lénìí, ó mà tún máa yàtọ̀. Wòlíì ẹ káàbọ̀ sórí ètò. Dédé àkókò yìí. Ẹ bá ń gbóhùn sókè, ẹ bá ń sọ tẹ́lẹ̀ sáyé gbogbo àwọn tó ń wò wá kárí ayé. Mo wí ní orúkọ Jésù, gbogbo ìṣẹ̀dá tó lóore ọ̀fẹ́ àti wò wá lọ́wọ́lọ́wọ́ níbi gbogbo tó wà, lórúkọ Jésù àánú kò fọ́n fún ọ. Àmín Jésù. Tí májẹ̀mú kan bá wà tó ń tákù ọ̀pọ̀ òní ráàánú gbà láyé. Ẹ̀mẹ́ mímọ́ o. Tí ọwọ́ kan bá wà tó ń tákù ọ̀pọ̀ òní ráàánú gbà láyé. Jésù. Mo sọ̀rọ̀ bí wòlíì Olúwa, irú májẹ̀mú bẹ́ẹ̀ àti ọwọ́ bẹ́ẹ̀ iná kó jó wọn run. Àmín Jésù. Gbogbo ìpè tó wà nínú àdúrà yìí, gbogbo ìṣẹ̀dá tó wà ń bí lọ́wọ́lọ́wọ́ tó ń wo prógrámù yìí, ìdè tí ayé fi dè ọ́, tí wọ́n fi di àyànmọ́ rẹ, tí wọ́n fi dè ìran rẹ, lórúkọ Jésù iná já dànù. Àmín Jésù. Alágbára tó lóòní dìde, alágbára tó lóòní tayọ, alágbára tó lóòní ṣe rere, alágbára tó lóòní ráàánú gbà, ẹni dúró lòdì sí ọ tó ní kó wà lójú kan ní orúkọ Jésù ilẹ̀ gbẹ̀mí. Àmín Jésù. Gbogbo
lọ́wọ́lọ́wọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ̀wọ̀n adẹnumọ́tù lórúkọ tó di Jésù ayé rẹ mọ́lẹ̀ ẹ̀mí àwọn tó ní kọ́ ọmọ ṣe rere Jésù tó ní kọ́ ọmọ tayọ Jésù tó ní kí ayé rẹ wà lójú kan ẹ̀mí mímọ́ wọ́n pàṣẹ lọ́wọ́lọ́wọ́ ní orúkọ ọjẹ́ méjà dànù àmì Jésù ojú kan táyé dè ọmọ ẹ̀mí mímọ́ tó fi jẹ gbèsè Ọlọ́run má ojú jẹ́ kan táyé dè ọmọ ẹ̀mí àwọn tó lé tó bá Ọlọ́run má ojú kan jẹ́ táyé dè ọmọ máa tó ṣàmì gbìyànjú tí ò yọ máa ṣí ojú kan àì táyé dè ọmọ ẹ pín fídíò tí yìí gbogbo káàkiri ìran rẹ ò fi ṣẹ́ ní Jésù orúkọ Jésù agbára Olúwa tú ọ sílẹ̀ àmì Jésù ọ̀rọ̀ alájọbí tí wọ́n fi dè ọ mọ́lẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo májẹ̀mú ọ̀rọ̀ alájọbí Jésù gbogbo májẹ̀mú ọ̀rọ̀ ọ̀tá ẹ̀jẹ̀ Ọlọ́run má tó jẹ́ de ayé rẹ mọ́lẹ̀ tó de ìran rẹ mọ́lẹ̀ tó de ìṣẹ̀dá rẹ mọ́lẹ̀ bí o ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ mo sọ̀rọ̀ bí wòlíì Olódùmarè ní orúkọ Jésù iná já dànù àmì Jésù kí àdúrà yìí tó parí lónìí májẹ̀mú tó lóòní tayọ orúkọ Jésù májẹ̀mú tó lóòní ṣe rere orúkọ májẹ̀mú Jésù tó lóòní rọ́nà lọ orúkọ májẹ̀mú Jésù tó lóòní gòkè orúkọ májẹ̀mú Jésù tó lóòní fààyè gbà ọ́ orúkọ láti Jésù débi àṣeyọrí láyé Ẹ̀mí ní orúkọ Jésù májẹ̀mú náà kó bàjẹ́ àmì Jésù ní wákàtí àti ìṣẹ́jú yìí o ìdè tó ń gbé kiri Jésù gbogbo bí ló ti yà Olúwa gbogbo àdúrà ló ti gbà ẹ̀mí mímọ́ gbogbo ìgbìyànjú ló ti ṣe Ọlọ́run má mo jẹ́. wá rán ọ̀rọ̀ ṣẹ́ńbí ọwà ọ̀rọ̀ náà di májẹ̀mú Yeah. ọ̀rọ̀ náà di àṣẹ Yeah. mo rán ní orúkọ Jésù Orúkọ ọ̀yá Jésù. ìdè yẹn kó jáde àmì Jésù gbogbo àyànmọ́ tá a gbé sínú ọ̀kòkò bírímù bírímù ẹ̀mí mímọ́ ẹ̀ ń gbìyànjú kò yọ òòrò olóore òrí ọ òòrò aláàánú Jésù. aláàánú òrí ọ Ẹ̀mí nítorí pé mímọ́. wọ́n ti ju ayé rẹ sínú òkùnkùn Olúwa. nínú òkùnkùn tó wà ọwọ́ ìmọ́lẹ̀ àánú kó gbé ọ jáde àmì Jésù ọwọ́ ìmọ́lẹ̀ àánú kó gbé ọ jáde àmì kí Jésù gbogbo ìdè rẹ kó já àmì kí Jésù ìpàdé àdúrà wákàtí yìí tó parí Ẹ̀mí wọ́n mímọ́. pàṣẹ òmìnira sínú ayé rẹ kó o bẹ̀rẹ̀ sí ní máa rọ́nà lọ àmì Jésù Jésù Olúwa wa àmì 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 lórúkọ Jésù gbogbo ìṣẹ́jú tó wù kó bá yín gbogbo wákàtí tó wù kó jẹ́ àárọ̀ lẹ́yìn ń wò mí alẹ́ ni ìrọ̀lẹ́ ni ọ̀sán gẹ́gẹ́ lẹ́yìn náà láǹfààní àti gbọ́ máa ṣíà fídíò yìí bó ṣe ń ṣíà ẹ̀ máa ṣàmì jẹ́ káwọn èèyàn jàǹfààní Ọlọ́run nínú ayé tiẹ̀ náà torí mo mọ̀ pé lẹ́nìí tó ní ìbápàdé Ọlọ́run lórí péèjì yìí ayé rẹ ò ní wà bákan náà mọ́ ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sísà yes sir ẹ kú lé sir ẹ kú iṣẹ́ Olúwa Olúwa kú iṣẹ́ sir bàbá wòlíì yes sir lẹ́nìí mo apàdé lórí ìpele yìí lẹ́nìí pẹ́mi àti yọ́jọ́ pàdé báyìí ìgbà àkọ́kọ́ rè Bẹ́ẹ̀ ni sir. lórí ìpele yìí bẹ́ẹ̀ ni sir gbogbo èèyàn tó ti kọ́kọ́ wọlé pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni sir tó o bá ti ṣíà fídíò yìí àwọn tó wà lójú ìwòran ìmọ̀ ń bá sọ̀rọ̀ tó o bá ti ṣíà fídíò yìí 21 times dẹ́mọ̀ tó o bá ti ṣíà rẹ̀ ní 21 times sọ pé o ti ṣíà ẹ̀ màá ní kí bàbá ó gbàdúrà kí wọ́n ó sì sọ tẹ́lẹ̀ sáyé rẹ̀ bàbá wòlíì Yes, sir. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan ẹ sí kú lé sir lẹ́nìí mo fẹ́ mú wọnú ara wọn ìlàkọjá ogun Bẹ́ẹ̀ ni. àtògo ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ látòrí ògo ẹ wo ibi tí mo ti lọ mú Bẹ́ẹ̀ ni. wọ́n bẹ̀rẹ̀ lórí ògo kí ni wọ́n ń pè lógo gangan sẹ́rí ògo yes sir òní tá a dá mọ́ ènìyàn láti tayọ láàrin ẹlẹgbẹ́ rẹ̀ láyé ẹni tí ò bá lógo kò lè tayọ ògo dàbí ìràwọ̀ no ògo dàbí òṣùpá yes sir láàrin ìràwọ̀ tó ju gbogbo ẹgbẹ́ rẹ̀ ó ju ìràwọ̀ lọ gbogbo ẹgbẹ́ ẹ̀ lọ ẹni bá ti ní ògo yes sir òun la kọ pé yóò tayọ ẹni bá ti ní ògo ẹ òun kò sí nǹkan tẹ́ni tó lógo máa dáwọ́lé tí ò ní ṣàṣeyọrí kò sí bí ìgbìyànjú ológo ṣe lè pọ̀ kò sí nǹkan tí ológo lè gbìyànjú tí ò ní yọrí sí eré àwọn èèyàn tó ní ògo Yes, ó sir. ní àwọn èèyàn kan tá a yàn sí pàtàkì láti darí ìlú orílẹ̀-èdè tàbí agbègbè àti láti múnú àwọn tó wà láyìíká wọn dùn àwọn tí ayé máa rí tí wọ́n mọ̀ pé àwọn rí ìyàn bíbélì wípé ọ̀tọ̀ ní ògo òrùn yes sir ọ̀tọ̀ ní ògo òṣùpá Yes, sir. ọ̀tọ̀ ní ògo ìràwọ̀ Bẹ́ẹ̀ ni. ó ní ṣùgbọ́n ògo ju ògo ìràwọ̀ ju ìràwọ̀ lọ ní ògo bẹ́ẹ̀ ni sà ṣé ẹ wá rí ògo tá à ń sọ Yes, sir. ó tún ní kìmínú jura wọn lọ ó ní level bẹ́ẹ̀ ni sà ògo ní kíláàsì ògo ní kíláàsì sà àwọn ògo kan ń bẹ ògo abúlé ni wọ́n Hey. tí wọn bá gbàdúrà dáadáa wọn ò ní kú olójú kan local champion local champion ni Hey, wọn hey. ẹ gbọ́ mi sà yes sir ní àárín àwọn ènìyàn tí wọ́n ń ṣe ọmọ tí wọ́n wà lẹ́nu géètì pẹ̀lú mọ́dékáì champion náà ní bẹ̀
ẹ̀sìn ó sì ń jọba láàrin wọn. ó jọba láàrin wọn. ọba nípò ẹrú. champion náà ni Joseph ní ọgbà ẹ̀wọ̀n. Ẹ́sítérì nílé alámọ̀là. Yes sir. níbi tó ti bẹ̀rẹ̀ ayé rẹ̀ kó tó lọ di ìyàwó ọba Asuerusi. Yes sir. champion náà nẹ̀. Hey. àwọn local champion wà. ògo kan nìyẹn. ògo abúlé. ògo abúlé ni ògo kan nìyẹn. ògo tó níbi tó lè rìn dé. níbi tá a dé yìí sà. Yes sir. àwọn èèyàn kan ti wọlé wọ́n ti share fídíò yìí. Oh yes. Bùkọ́lá Olúdáyé wọ́n láwọn ti share. Olúdáyé ọmọ wòlíì ni. wọ́n láwọn ti share ju 21 times. gbọ́ọ̀rọ̀ Olúwa ẹ bá sọ tẹ́lẹ̀ sáyé wọn. mo sọ tẹ́lẹ̀ sí ọ nínú ìran tó gbà wáyé àṣẹ tó fi tẹ̀yẹ wọnú ayé rẹ̀. àmín Jésù. Bùkọ́lá Olúdáyé ó ti ń tẹ̀lé wòlíì ti pẹ́ ọmọ wòlíì ni mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ̀ tí májẹ̀mú kan bá wà nínú ìran tí wọ́n ti bí ọ tí ìjẹ́ wọn tayọ tó bá ṣí àpéyà yìí lórúkọ Jésù májẹ̀mú yẹn parẹ́ lórí rẹ̀. àmín Jésù. abáwọn ní ẹ máa mú báwọn ara Olúwa ìyanu Olúwa wọn láwọn náà ti share 21 times. ara Olúwa ìyanu Olúwa ọyá rárá láyé. àmín Jésù. ọyá rọgọlò. àmín Jésù. ọyá tayọ. àmín Jésù. ọyá mìdé. àmín Jésù. ọyá lọ jẹ èyí. àmín Jésù. Ọpẹ́yẹmí Adébísí ọ̀gá mi ẹ bá ń gbàdúrà fáwọn náà. Ọpẹ́yẹmí Adébísí wọ́n láwọn lọ́rọ̀ ti share Olúwa 40 times. ní orúkọ Jésù ọyá rà àánú gbà. àmín Jésù. ohun tó tọ́ sí ọ lákòókò yìí ẹ̀mí mímọ́. ọ̀run yọ̀ǹda ẹ̀ fún ọ. àmín Jésù. ayé rẹ kú òlójú kan. àmín Jésù. àmín. láwọn tó tún ti share ń bí Bímbọ́ James wọ́n láwọn ti share ẹ bá ń sọ tẹ́lẹ̀ sáyé wọn. Bímbọ́ James gbọ́rọ̀ Olúwa mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́ bí a bá rí èkèké tó kàn ọ́ mọ́lẹ̀ pé kí ayé rẹ wà lójú kan iná já èkàn yẹn dá. àmín Jésù. nínú ìgbèkùn nínú ìdí ayé tó wà Ọlọ́run gbé ọ jáde. àmín Jésù. ẹ máa share fídíò yìí tẹ́ ẹ bá ti share ẹ̀ màá ní kí bàbá ọ sọ tẹ́lẹ̀ sáyé yín a ti sọ pé ògo bẹ́ẹ̀ni olóhùn tí mú ní tayọ láàrin ẹgbẹ́ ohun tí mú ní tayọ ògo ní èèyàn lè bímọ mẹ́fà sá ó lè jẹ́ kan ní ológo ó lè jẹ́ kan ló gbógo wá ó lè jẹ́ kan ló gbógo wáyé màmá kan mo gbàdúrà fún some years ago ẹgbọ́n mi sá ó bí ọmọ mẹ́sàn-án ó wá bẹ́ẹ̀ lọ́ọ́ mi wípé èèwọ̀ ní ológo nú ọmọ yìí èwo ni ó tayọ nù wọn. ó ní èwo ni ó tayọ. Yes sir. ìyí ẹ̀gbọ́n ó ní iṣẹ́ ò lọ déédé. ìyí àbúrò iṣẹ́ mo wá ń gbàdúrà lọ́jọ́ kan Olúwa ní àbígbẹ̀yìn òun lòun Ọlọ́run máa gbé dìde. ẹni wọ́n bí káyìn. last born. Jésù. ògo ò ní ṣe pẹ̀lú bí wọ́n ti bí yàn. ògo ò ní ṣe pẹ̀lú ẹni tó bí yàn. kò ní ṣe pẹ̀lú nọ́mbà téèyàn wà ní ọmọ ìyá ẹ̀. wọ́n lè kọrin kan nígbà kan. Yes sir. wọ́n ní kò ṣe nǹkan kan pẹ̀lú ibi tá a ti bí mi. tàbí àwọn òbí tó bí mi sáyé kò ní ṣe pẹ̀lú agbègbè téèyàn wà nígbà tá a wà ń lo òkè sà àwọn kan ń bẹ tẹ́ ẹ bá ti rí wọn báyìí wọ́n ti mọ̀ pé àwọn eléyìí máa níláárí láyé àwọn eléyìí máa lógo láyé tá a ti wò wọ́n tẹ́ a ti wò wọ́n pé wọ́n lógo ṣùgbọ́n àwọn ni wọ́n tayọ ẹlòmíì parí ayé ẹ̀ báyìí sínú kọ̀ǹdọ́tọ̀ Jésù ẹlòmíì gbìyànjú kò yọ ṣe wá rí àwọn téèyàn ò tiẹ̀ wọ́n ìfọ ẹ̀sà wọ́n ní ọ̀tá ìbámu kan la ọ̀tá ìbá gbé pépépé àwọn ọmọ kan ń bẹ ìbẹ̀rẹ̀ wọn ò dáa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wọn ò dá kò nítumọ̀ rárá ìbí wọn ò nítumọ̀ ṣùgbọ́n ògo wọn fọ̀hún. ẹ jẹ́ wá bí ilé rè báyìí ogun àtìlàkọjá àwọn èèyàn ti ń ṣe àbídíò yìí o wọ́n ti ń dákọ̀ ara wọn mọ̀ ń bọ̀ ni o ogun àtìlàkọjá ṣé méjèèjì jọra wọn. tẹ́rí ogun ni máa ń pààyàn. ogun a máa pààyàn. sà ẹni bá wáyé wá jagun ò lè jẹ́ èèyàn. ẹni bá wáyé wá jagun ò lè gòkè. Jésù. ẹni bá wáyé wá jagun ò lè dìde. ẹ̀mí mímọ́. ẹni bá wáyé wá jagun ìran ò lè ṣẹ. Ọlọ́run má jẹ̀mú o. àǹtí Tọ́pẹ́ Àlàbí kọrin kan. Yes sir. wọ́n ní àwọn kan wáyé wọ́n pìtàn ìṣẹ́ títí wọ́n pìtàn ìṣòro kò lópin rárá títí ikú fi pa wọ́n lẹ́nu ọpẹ́ àwọn tó wá jagun nìyẹn. àwọn yẹn wáyé wá jagun. bẹ́ẹ̀ni. àwọn èèyàn kan ń wò mí báyìí wọ́n láwọn ti ṣí ẹ̀. Olúwakẹ́mi Ṣítù. Olúwakẹ́mi Ṣítù gbọ́ ọ̀rọ̀ Olúwa mo sọ tẹ́lẹ̀ sí àyànmọ́ rẹ̀ nínú gbọ̀ngàn mẹ́tayọ tí a gbé ọ sí ní orúkọ Jésù àánú gbé ọ jáde. Àmín Jésù. mo gbọ́ òun Olúwa ní sọ fún ọ pé ogun tó ń rò tó mú kọ́ ọmọ ronú yẹn tó o dẹ̀ rò pé kò sọ́nà àbáyọ ní wákàtí àtìsẹ́yìn tó o sí àpẹ́yà yìí lórúkọ Jésù ọ̀nà àbáyọ là fún ọ. Àmín. Yẹ́misí Olúrántí wọ́n láwọn ti ṣí ẹ̀ ju 21 times. gbọ́ ọ̀rọ̀ Olúwa Yẹ́misí Olúrántí
ta ló dúró lòdì lójú ọ̀nà rẹ ẹ̀mẹ́ mímọ́. ta ló dá májẹ̀mú pé ò ní ṣe rere Jésù. ta ló sọ̀rọ̀ òdì sí ayé rẹ àti àwọn ọmọ rẹ Ẹ̀mẹ́ mímọ́ o. mo pàṣẹ ilẹ̀ gbé wọn mì Àmín olúwa ní Jésù. sọ fún ọyẹ́ mi sí olúrántí gbogbo ẹni tó ń pète ikú àti ibi lórí rẹ àtọmọ lórúkọ Jésù olúwa dá padà sórí ẹ Àmín. Àdògán Adékẹ́mi wọ́n láwọn náà ti ṣe ẹ̀ta. gbá ọ̀rọ̀ olúwa àdògán olúwa kẹ́mi òpó tó gbé ogun ayé rẹ ró àrá fàyà Àmín Jésù. ẹni sọ pé tó ń bá wà láyé pé wà àtọmọ ẹ ní jẹ́ yẹn ẹ ní ṣe rere lórúkọ Jésù ilẹ̀ gbé mi. Àmín Jésù. Àwọn wòlíì Ọlọ́run náà wà lójú ìwòran yìí wọ́n ń kí yín ni o. Yes, sir. Wòlíì Joshua Ọláìwọlá. wòlíì bàbá ń kí yín ni. ẹ kú iṣẹ́ olúwa Yes, sà sir. agbára máa dọ̀tún Àmín. ẹ máa gba okun ọ̀tún Àmín. ẹ gba àṣẹ ọ̀tún Àmín. ẹ gba ìrànlọ́wọ́ ọ̀tún Àmín. àwọn tí ó ru ẹrù ìpè yín Ẹ̀mí mímọ́. ní orúkọ Jésù ọ̀run so yín papọ̀ fún wọn. Àmín Jésù. Àwọn èèyàn ti ṣí àfídíò yìí Bọ́lájí Ọlátúnjí àwọn náà ti ṣí ẹ̀. Bọ́lájí Ọlátúnjí o gbọ́ ọ̀rọ̀ olúwa lẹ́nu mi mo sọ lórúkọ Jésù àgọ̀ tí òkùnkùn gbé wọ̀ Ẹ̀mí olúwa mímọ́. bọjú náà Àmín Jésù. àfihàn fọlọ́ọ̀rẹ́ Àmín. ìrànlọ́wọ́ wà ọkàn Àmín. àánú fọ̀nù ayé Àmín. rẹ̀. Ọbaṣọlá ṣínà wọ́n láwọn ti ṣí ẹ̀ sí 26. Ọbaṣọlá sínú gbọ́ ọ̀rọ̀ Yes, olúwa sir. láti òní lọ òòtún là kàkà mọ́ Àmín Jésù. ìrọ̀rùn ló fi mọ́ gbáyé Àmín Jésù. alábẹ̀rẹ̀ sí ní tù ọ́ Àmín ògo Jésù. rẹ̀ sì yọ. Àmín o. Yes. Adésọyè Azeez Adétókun wọ́n láwọn náà ti ṣí ẹ̀. Ẹ bá gbàdúrà. Adésọyè Àṣìṣe Ọlátòkun Yes sir. gbọ́ ọ̀rọ̀ olúwa ní orúkọ Jésù àánú gbé ọ dìde Àmín Jésù. ní abẹ́ gbèdéke ègún ìran Ẹ̀mí mímọ́. àparò kan ọ̀gá jù kan lọ Jésù. Àṣìṣe gbọ́ ọ̀rọ̀ olúwa àánú gbé ọ dìde Àmín ọ̀nà Jésù. rẹ̀ là Àmín o. Ẹ̀wọ̀n èèyàn ti ṣí àfídíò ìmọ̀ ń padà bọ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ ni wọn. sà Wọ́n wà lórí ògo àtìlàkọjá báyìí. àti ogun Ẹ̀hẹ̀. ṣé ẹ rí ogun sà Yes sir. ìmọ̀ ń gbé èèyàn mi Yóò gbé èèyàn. àwọn tí ogun bá wà ní ayé wọn Ẹ. ìdí nìyẹn tí àdúrà fi wà sà ẹni bá wáyé Ẹ. tá a bí sínú ogun Yes sir. tí ò bá lè gbàdúrà Ẹ. kò lè jẹ́ èèyàn o. Ẹni wáyé tá a bínú ogun tí ó bá lè gbàdúrà ò ní jẹ́ ìwé èèyàn. kọ́níkà kejì Ẹ. orí kẹsàn-án Ẹ. inú ogun la bí Mọ́dékáì orí kẹrin ẹsẹ̀ kẹsàn-án Ẹ. inú ogun ó ní wọ́n bí ọmọkùnrin yẹn sí ìyá ẹ̀ sì lógun ayé ẹ̀ Ìyá tó bí. Jábẹ́sì ìyá ẹ̀ lógun ayé ẹ̀ ìyá rẹ̀ bu nǹkan lù ń jọ bí ẹ̀ ni. ọjọ́ bí èèyàn ṣépè fún Bẹ́ẹ̀ni. àwọn tá a bí inú ogun nìyẹn ẹgbọ́n ìpele mẹ́ta ló wà láyé Ìpele àkọ́kọ́. àwọn tó wáyé láti rógòlò tó mọ̀ jẹ́ wọ́n rógòlò Wọ́n gbógo wáyé. wọ́n gbógo wáyé Wọ́n sá wá ṣògo láyé. ṣùgbọ́n ogun ò jẹ́ Ṣùgbọ́n wọ́n ogun wọn tẹ ogun. ogun gbé ògo mì Jésù. Ẹ bá ń sọ tẹ́lẹ̀ bí tá a dé ẹgbẹ́ yìí. ọ̀rọ̀ olúwa Ẹ sọ tẹ́lẹ̀ sáyé ìwọ àwọn tó tí ń wò gbógo wáyé. wáyé Ẹ̀mí mímọ́. ogun tó náà ò ní rógòlò Jésù. ní orúkọ Jésù Olúwa. olúwa gbé ogun yẹn Àmín Jésù. pẹpẹ ogun bí wọ́n ti bí ọ Jésù. tí máa ń rin àwọn ológun ọmọ mọ́lẹ̀ Ẹ̀mí àwọn tí wòlíì. máa ń dàrin àjò wọn rú Ọlọ́run má jẹ̀ tí mọ́. máa ń sọ wọ́n dèèyàn lásán Ẹ̀mí mímọ́. ẹlòmíì wọ́n ti sọ di akúrẹ̀tẹ̀ Hey. ẹlòmíì wọ́n ti paná tó wà nú ẹ̀ Hey. nígbà tó gbìyànjú tí ò yọ Eh. ó dìsáìdì pé òun òkùnkùn lé nǹkan kan mọ́ torí gbogbo tó fàyè rẹ̀ lé wọn ẹ̀jẹ̀ ọba ẹnìmọ̀ ayélujára máa ná ọwọ́ mi sí ọ bíi wòlíì olúwa Jésù. ogun àti ègún ilé yín tí máa jẹ́ wọn lé tí ìjẹ́ wọn bá nínú ayé rẹ̀ iná jòun bẹ́ẹ̀. Àmín Jésù. Bàbá wòlíì. Iṣẹ́ àwọn àkọ́kọ́. Iṣẹ́ Àwọn tó gbógo wọ́n gbógo wáyé ṣùgbọ́n ogun tẹ ògo wọn rí. ogun ò jẹ́ wọn rógòlò Àwọn kejì sà. ìsí àwọn kejì Yes sir. ó ní àwọn tí ò lógo rárá. Ẹ gbọ́ o ibi tá a dé yẹn jẹ́ àyẹ̀rẹ̀ náà. Bíbélì pé ohun gbogbo tí Ọlọ́run dá. mo lọ gbàdúrà ní ọjọ́ kan Yes sir. ọmọkùnrin kan wá sọ́dọ̀ mi lẹ́kọ̀ọ́ ó ní kí n gbàdúrà fóun ó lóun lépa kọ́ńtàtì kan mo wá torí ẹ̀gún orí òkè ìdó ilé mo aya mountain Yes sir. mo wá ń gbàdúrà fún olúwa ní kò lè ra àánú gbà ó ní adéfisóyè mo waste time ẹ àkọ́ pé yóò ra àánú gbà láyé Hey. sà àwọn èèyàn kan wà láyé sà Yes. gbọ́ mi dáadáa wọ́n wáyé lásán Hey. wọ́n à ní ògo Ẹ̀hẹ́. wọ́n dẹ̀ máa lọ bẹ́ẹ̀ Wọ́n wáyé bẹ́ẹ̀. wọ́n dẹ̀ máa lọ Wọ́n ó bẹ́ẹ̀ sì padà ṣùgbọ́n tí bẹ́ẹ̀. wọ́n bá sálábàpàdé ẹnìkan sà Yes sir. ẹni tí máa ń tún àyàn máa ń tò Ẹ̀hẹ́. ẹni tó yí ayé àwa padà Ẹ. ẹni tó bi ayé wa wò Ẹ̀hẹ́. ẹni tó yí àyànmọ́ wa padà Ẹ. ẹni tó yí ìran wa padà ẹni tó sọ wá di nǹkan Ẹ. ó máa bi ayé wọn wò yóò sì sọ wọn di nǹkan láyé Ó fi hàn pé ẹnìkan ń bẹ tó jẹ́ alátùnkọ àyànmọ́. ẹnìkan ń bẹ tó yí alátòkò àyànmọ́ Bẹ́ẹ̀ yàn bá gbógo wáyé bí rárá. ọba gbógo wáyé tó o bá ti lè fayé rẹ fún Jésù Ẹ. àtẹni tó lógo tó gun di lọ́wọ́ Ẹ̀hẹ́. àtẹni tí ò lógo rárá Ẹ̀yin o. ọmọ méjèèjì nílò Jésù
wọ́n dẹ̀ nílò àdúrà gbọ́ mi dáadáa sà tó o bá fẹ́ bọ́ tó o bá fẹ́ ṣe láyé tó o bá fẹ́ rògòlò tó o bá fẹ́ jẹ̀yàn ẹ̀mí kan tó gbọ́dọ̀ wọnú ẹ̀ òun náà lẹ̀mí àdúrà. bàbá wòlíì àwọn kan ti ń ṣe àfídíò yìí kí n má sì wàá dùn wọ́n mọ́ ń padà bọ̀ kí n má bàa fi ẹ̀tọ́ tí wọ́n dùn wọ́n. mo dúpẹ́ káyọ̀dé wọ́n làwọn ti ṣí ẹ̀. mo dúpẹ́ káyọ̀dé lórúkọ jésù ọ̀nà rẹ̀ là. àmín jésù. àṣẹ ìrọ̀rùn wọnú ayé rẹ̀. àmín jésù. òkun jagun ìrànmọ́. àmín o ọlátáíwò wọ́n làwọn ti ṣí àfídíò. ọlátáíwò gbọ́ ọ̀rọ̀ olúwa ọwọ́ olórogún ọwọ́ òkòkò tẹ́ ń gbélé ọmọlẹ̀ iná sí ọwọ́ yẹn kúrò. àmín jésù. àánú fọ̀n fún ọ. àmín o ọlásùpọ̀ mariam ṣọlá fún mi wọ́n làwọn náà ti ṣí ẹ̀. ọlásùpọ̀ mariam lórúkọ jésù àtiwọ́ àtọmọ ẹ máa tayọ lórúkọ jésù. àmín jésù. ìròyìn sẹ́. àmín ọlábísí káfí wọ́n làwọn náà ti ṣí ẹ̀. ọlábísí káfí gbọ́ ọ̀rọ̀ olúwa ta ló ń lépa rẹ ẹsẹ̀ wo ló ń rìn lọ́gànjọ́ òru nítorí ayé rẹ àti àwọn ọmọ rẹ àrá pàdánù. àmín jésù. bàbá wòlíì náà ìlà kọjá kátó ìkẹta ìsí àwọn kejì ni àwọn tó gbé ògo wá. àwọn tó wáyé tí ò ní ràánú gbà. ìsí àwọn kẹta yes sir. ó ní àwọn tí wọ́n dáyé pẹ̀lú ògo wọ́n sì rógo lò. wọ́n gbógo wáyé. ẹ̀sà wọn gbà àwọn eléyìí wọn ní ìdí àdúrà sá. àwọn tí àánú ti fọ̀ fún látọ̀. sáwọn ni ká pè láyànfẹ́. àwọn àyànfẹ́ ẹ wá gbọ́ sà. yes sir. láàrin 1 million ẹnìmọ́ ó lè jẹ ẹnìkan. láàrin mílíọ̀nù èèyàn. mo mú ọmọkùnrin kan lórí òkè. yes sir. ó ń lépa nǹkan kan some years ago. àwa ń gbàdúrà. àwa dé stage kan mo gbóhùn olúwa ó ní èyí lọ́ọ́ jẹun. olúwa ni ẹ lọ jẹun. bẹ́ẹ̀ni ó ní bó o pè mí lórí ẹ̀ wọ́n ṣàánú ó ní bó o pè mí ó ní mo ti ṣàánú fún olúwa kí ló dé. mo bẹ́ẹ̀ pe olúwa. bẹ́ẹ̀ni olúwa ló wọ́n ṣàánú. olúwa ló wọ́n ṣàánú ẹ̀. bẹ́ẹ̀ bá tó pè bí wọ́n bá pè é ó tó ló wọ́n ṣàánú. kí ló dé olúwa. ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ Ísù àti Jákọ́bù. bẹ́ẹ̀ni ẹnìkan ti gbàre láti inú wá. bẹ́ẹ̀ni ẹnìkan sì rè ọwọ́ ọlọ́run kò fi gbogbo ara sí lára rẹ̀. àwọn kẹrin ni àwọn tó da ògónù fúnra wọn. àwọn tó dẹrù ògónù. àwọn tó dẹrù ògónù. ẹ bá ń sọ tẹ́lẹ̀ sí gbogbo ẹni tí ń gbọ́ mi tí ń wò wá bó o ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ tí èmi àti ọ̀tọ̀ pàdé láago 9 alẹ́ májẹ̀mú tó ní kó dẹrù ògónù májẹ̀mú yẹn parẹ́ lórí rẹ̀. àmín jésù. àwọn ilé ìwáyé tògótògó ṣùgbọ́n ògo bọ́ lọ́wọ́ wọn ó lè jẹ́ ogun ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ ègún ó lè jẹ́ ọ̀tá ó lè jẹ́ àfọ́fà ẹlòmíì gorí obìnrin lògó sọnù. ẹ jẹ́ wọn padà kí ló bí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo kó pọ̀ yìí. òun náà ni ogun ìlàkọjá àti ògo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mo kó pọ̀. ogun ni mo sọ̀rọ̀ ní lórí sà. àwọn tí wọ́n bá ní ogun tí wọ́n bá lè gbàdúrà dáadáa ogun máa borí wọn. ẹ jẹ́ wá sọ lórí ìlàkọjá àwọn tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá làkọjá àtògùn. àwọn tó bá ní ìlàkọjá ló ní ògo láì sí ìlàkọjá kò sí ògo. bẹ́ẹ̀ yàn bá ti là kọjá. gbọ́ mi sà ohun tó ń là kọjá yẹn gbọ́ mi mà ohun tí ọmọ rẹ̀ ń là kọjá yẹn ó ń là kọjá nítorí ògo tó gbé wáyé. mo sọ ní chọ́ọ̀chì bàbá Táíwò Òjó lẹ́ẹ̀kan sà. yes sir. mo ní ọdún 7 àtààbọ̀ ni mo fi yarọ. ẹ̀yin tẹ́ ẹ wà lójú wòran yìí ẹ ṣí à fídíò yìí. ọdún 7 bàbá ti ṣí ẹ̀ jẹ́ mọ̀ o ti ṣí ẹ̀. ọdún 7 àtààbọ̀ ni mo fi ń fìdí wọ́. nílẹ̀. bẹ́ẹ̀ ni. ẹja sọ dáadáa o. ọdún 7 àbọ̀. 7 àtààbọ̀ ní òkùnkùn àti orogún ìyá mi fi yà mí lárọ. ẹ̀yin lẹ wọlé débi wọn ò gbé débi. agbára olúwa ló gbé mi dìde. ọdún 7. ọdún 7 àti àbọ̀. mo mọ̀ pé wọ́n ṣàlàyé bó ló ṣe ṣẹlẹ̀. ẹ ṣe sà. tọ́lá àwọn kan lọ́mọ ológo nù ilé wọn báyìí. sẹ́rí tó o bá ti ní ọmọ ológo. yes sir. tó la nkẹ́kẹ́ kọjá ọ̀nà àbáyọ ni pé kó o gbàdúrà fún. kẹ́yìn ó kọ́ náà àdúrà náà. ọ̀tá máa ń mú ìlà kọjá ọmọ máa mú kó ṣẹlẹ̀ nínú ayé ọmọ ológo. ìmí ìlà kọjá máa gbé mi. ìmí ìyọ́ ìlà kọjá yóò sì rí ògolù. ara àwọn tó ní ìlà kọjá tó sì rí ògo lò ní èmi Adéfisóyè jẹ́. àwọn kan là á kọjá báyìí ẹ bá ń sọ tẹ́lẹ̀ kí là kọjá ọmọ gbé wọn mi tògótògó. ogun tó ń là kọjá yẹn gbèsè ń tẹ́ lómi. ẹ̀mí mímọ́. ẹlòmíì wà lu òyìnbó ń léwé ìgbélu kó Ọlọ́run pa má jẹ̀ mí. ẹlòmíì wọlé ọkọ kò bímọ ẹlòmíì yẹ kó ti márì kò ti ẹ̀rọ kùnrin pé ẹlòmíì ń lè kọ́ bá ẹlòmíì ń
sunkún bí mo ti ń sọ lọ́wọ́ ìlàkọjá rẹ tó ní ògo lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa gbé mì. Àmín Jésù. Ọwọ́ tó ń da ayé rẹ láàmú, ọwọ́ tó sọ ọ́ sínú ìlàkàkà, ọwọ́ tó sọ ọ́ sínú ìjì, ọwọ́ tó sọ ọ́ sínú wàhálà, ọwọ́ tó sọ ọ́ sínú ìdààmú, ní orúkọ Jésù ọwọ́ yẹn gbẹ dànù. Àmín Jésù. Ìlú Ìbàdàn náà ti bí mi sà. Ọmọ Ìbàdàn ní. Kí sọmọ Ìbàdàn dé òmu ni mí lọ́sọ̀ state. Ọmọdé òmu ni. Bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n Ìbàdàn wọn bí. Ìbàdàn náà ti bí mi ní kọ́lọ́kọ́ọ̀dì òbí. Níbàdàn. Níbàdàn sà. Ìbí ẹbí mi sí nìyẹn. Now ìyá mi sọ fún mi wípé. Yes sir. Torí Mùsùlùmí ni ìyá mi. Gbági àtijọ́ ìyá mi wà lójú àwọn olórí aláṣọ Ìbàdàn gbà náà. Láyé ìgbà yẹn lọ. Orí mi ni gbá aṣọ ìyá mi run sí. Ìlàkọjá yín. Ìlàkọjá mi. Èyí ló gbé igbá aṣọ mi. Òun ló gbé igbá aṣọ ìyá mi mì. Jésù. Ó sì sọ ìyá mi dèrò ẹ̀yìn. Ẹ̀mí mímọ́ o. Wọ́n wà ń gbé mi kiri. Wọ́n wá ọ̀nà àbáyọ. Wọ́n wá solution. Kí ni àìsàn tó máa ń ṣe àwọn ọmọdé yẹn? Mísùsì. Òun ló ṣe mí. Tìta. Ọ̀nà gbé mi dé usage. Ní Olúyọ̀rọ̀. Usage ayé ìgbà yẹn àwọn òyìnbó ló wà ní usage nígbà náà. Ní 70s. Wọ́n wá sọ fún ìyá mi wípé kó máa gbé mi lọ bí ọ̀sán àbáyọ. Torí ẹ̀ẹ̀kan ni mo máa ń mí lójúmọ́. Ẹni sùúrù. Bẹ́ẹ̀ ni sà. Pé èémí tà ń mí bá a ṣe ń mí. Tí n bá ti mí lẹ́ẹ̀kan lójúmọ́ ó tún di ọjọ́ kejì. Ọ̀rẹ́ ìyá mi kan bẹ wọ́n pè ní Táyélolú. Wọ́n wá sọ fún ìyá mi wípé àgbà àná lọ́mọ yìí dà fún ọ. Jẹ́ ká gbé jù nù. Ká lọ sọ lódì yín nù ń gbà náà. Wọ́n fẹ́ lọ jù mí sórí àtàn. Ọ̀rẹ́ ìyá mi ló bá ìyá mi dì. Àbúrò ìyá mi wá gbọ́ wípé wọ́n fẹ́ gbé ọmọ ìjù nù. Bó ṣe lọ bá màmá ìyá mi ní oko alátẹ nìyẹn. Ní oko òkìrè wọ́n pe abà yẹn ní abà alátẹ lóko òkìrè. Wọ́n wá lọ bá girama ń bẹ̀. Wọ́n wá lọ bá màmá mi ńlá màmá pè wọ́n. Wọ́n wá lọ bá màmá mi ńlá ń bẹ̀. Màmá mi ńlá ló wá sáré wá sí Èkó. Ayé ìgbà yẹn wọ́n máa ń wọ ọkọ̀ kan wá sẹ́kọ̀ọ́ tẹ́ ń pè ní tánlẹ̀sẹ̀ báyìí. Ibi ni wọ́n fi máa ń kàn tẹ́ ẹ bá rántí. Bẹ́ẹ̀ ni tánlẹ̀sẹ̀. Now màmá wá sí ìlú Ìbàdàn. Wọ́n wá gbé mi lọ sí oko. Wọ́n wá gbé yín. Bí Ìbàdàn èèyàn gba transfer. Bẹ́ẹ̀ ni wọ́n wá bẹ̀ sí ní fún mi ní. Wọ́n gbé yín kò ń bàdàn. Níbàdàn. Wọ́n gbé yín lóko. Gbà ilé ìwòsàn kọ̀ mi àṣẹ ìlàkọjá ni. Àìsàn ojú rí sàmà. Ẹ bá ń sọ tẹ́lẹ̀ gbogbo abiyamọ tó máa ń yọ lẹ́nu báyìí. Ẹ bá ń sọ tẹ́lẹ̀ sáyé wọn kí Ọlọ́run ó dá sí. Mo sọ̀rọ̀ bí wòlíì Olúwa. Ẹ̀mí mímọ́. Ọwọ́ tó wọnú ayé ọmọ rẹ. Jésù. Tó ń fọmọ dààmú rẹ. Jésù. Ọwọ́ tó wọnú ìpín rẹ. Ẹ̀mí mímọ́. Tó ń fi yọ ọ lẹ́nu. Ọlọ́run má jẹ́. Tó fi ń sun ẹkún kíkorò. Ẹ̀mí àwọn wòlíì. Bí ọba gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ní orúkọ Jésù iná ju ọwọ́ náà. Àmín Jésù. Ogun kan dìde sí ọmọ ológo. Wọ́n ní káyé rẹ̀ wà lójú kan. Ogun kan dìde sí ọmọ ológo. Wọ́n ní kó má jẹ́ èèyàn. Ogun kan dìde sí ọmọ ológo. Wọ́n ní kó lè kó má bà. Gbogbo ọwọ́ ogun tó wọnú ayé ọmọ rẹ̀ tó dá àyàn má àti ìran rẹ̀ dúró ní orúkọ Jésù iná ju ọwọ́ yẹn rán. Àmín Jésù. Àwọn òbí kan sun ẹkún sà. Kí ló ń pa wọ́n lẹ́kún? Ohun tí ọmọ wọn ń là kọjá. Ìlàkọjá ọmọ wọn. Wọ́n ò dẹ̀ mọ̀ pé ògo ló fẹ́ fọ̀n sà. Wọ́n mọ̀ pé ògo ni ó yọrí sí. Àṣà àwa yìí náà ti fagbó. Lẹ́yìn. Bẹ́ẹ̀ ni sà. A ti yọ ọmọ burúkú gógó. Nígbà mo lọ kọ́ṣẹ́ fọgànáísà ní Kòròdú. Ẹ̀dùn pẹ̀lú gbogbo ògo yìí. Pẹ̀lú bí Ọlọ́run bá yẹ yín dé. Iṣẹ́ fọgànáísà ni mí láàárọ̀ ọjọ́ mi. Ńgbà tẹ́ ẹ dìde. Nígbà mo dìde. Ẹ jẹ́ kọ́kọ́ ká tó lọ bí fọgá. Ẹ jẹ́ sọ̀rọ̀ ìdìde yín yẹn láàrin ìṣẹ́jú kan. Ṣé nígbà tí ẹni kí ìyá ńlá gbé mi lọ sí abúlé. Ìdí báyìí ni mo fi máa wọ́. Ìyá mi wá ní ìsípò padà kúrò níbàdàn lọ sí ìlú Ìlọrin. Ìyá mi wá gbé mi kúrò níbàdàn. Wọ́n wá gbé mi kúrò lábúlé. Wọ́n wá gbé yín. Wọ́n gbé mi lọ lọ́rin. Wọ́n wá gbé mi lọ sọ́dún àfáà kan. Nílọrin. Ní Sàó. Ṣé rí ilé àfáà yẹn dàbí ẹni dakọ́nà báyìí. Tó bá ti di ní àárọ̀. Àfáà yẹn ó gbé mi sí ẹnu ọ̀nà iwájú ilé ẹ̀. Níwájú tẹ àwọn tó bá ń lọ tó bá ń bọ̀ wọ́n á máa fún mi lówó báárà. Níbẹ̀ sà. Gbogbo ológun èèyàn tí ń wò wáyé. Gbogbo ológun tó ń wò mí. Tí wọ́n ń wojú ẹgbẹ́ kan tó jẹun ẹ bá ń sọ tẹ́lẹ̀ sáyé. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ̀. Ọwọ́ tó ní kọ́ ọ máa wojú kó o tó jẹun. Ẹ̀mí mímọ́. Ó ní kí ayé rẹ̀ wà lásán. Jésù. Ó ní kí ìran rẹ̀ dòkú. Jésù. Mo sọ lórúkọ Jésù. Ọwọ́ yẹn gbẹ dànù láyé rẹ̀. Àmín Jésù. Ìrírí ogun tó ń ní.
ìlàkọjá ogun tó ní ẹ̀mí mímọ́ ìdojúkọ ogun tó ní ọlọ́run má jẹ́ torí pé ọjọ́ ìmí nínú àdúrà yìí mo rán ọ̀rọ̀ àti àṣẹ sí ọ ní orúkọ Jésù iná jorun bẹ́ẹ̀. àmín Jésù. ẹ wá gbọ́ eléyìí o àwọn àjàgà tó dá ọ dúró àwọn àjàgà tí ò jẹ́ ọ lọ àwọn àjàgà tí ò jẹ́ ọ ṣeré ẹ̀mí mímọ́ àwọn àjàgà tí ò jẹ́ lè rí ọ̀sẹ̀ Jésù. tí wọ́n fi bì ọ́ mọ́lẹ̀ ẹ̀mí àwọn bọ́ ọ bá gbọ́ mi tí àmì rẹ sán bí àrá mi ọ wà ní orúkọ Jésù iná já dànù. àmín. àwọn kan ti ṣe àbídò yìí kí n má dùn wọ́n kí n má dùn wọ́n lẹ́tọ̀ọ́ wọn Bísọ́lá Ọládọjà ẹ bá ń sọ tẹ́lẹ̀. Bísọ́lá Ọládọjà Yes sir. gbọ́ ọ̀rọ̀ Olúwa ayé sọ pé kò sọ́nà ṣùgbọ́n èmi sọ bí wòlíì Olúwa lórúkọ Jésù kí ọ̀nà rẹ̀ ọ́ là. àmín. Elizabeth Solomon àwọn náà ti ṣe Elizabeth Solomon gbọ́ ọ̀rọ̀ Olúwa pẹpẹ tí ọjà àánú ọ̀fọ̀ fún ọmọ rẹ àrà fa pẹpẹ yẹn yá. àmín. Ògún sanwó Káyọ̀dé àwọn náà ti ṣe Ògún sanwó Káyọ̀dé mọ sọ tẹ́lẹ̀ ọwọ́ ìrànlọ́wọ́ kan tó o nílò tí wàá fi jẹ́ èèyàn láyé lórúkọ Jésù ọwọ́ yẹn bí ayé rẹ. àmín. Princess Yinka Adésídà Ìṣọ̀lá Princess Yinka Adésídà gbọ́ ọ̀rọ̀ Olúwa májẹ̀mú tó dágbà àti àkókò fún ọpọ́jọ́ báyìí lókùn tó lò láyé àti àkókò báyìí Olúwa gbé májẹ̀mú yẹn. àmín Jésù. wọ́n mo di ọwọ́ rẹ mú nú ẹ̀mí mo gbé ọ jáde kúrò ní ọ̀gbun ikú. àmín Jésù. Ọlátúnjí àwọn náà láwọn ti ṣe ẹ. Ọlátúnjí gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ̀wọ̀n tó dé ọmọ lẹ̀ tó ń ké ṣùgbọ́n tá láàánú ọ̀gbọ́n ẹni màá yàrá bàkà bí mo ṣe gbọ́ Ọlátúnjí yẹn mo rí bàtà bá di ọ̀bọ mọ́lẹ̀ gbogbo ẹ̀wọ̀n tó dé ọ iná já dànù. àmín Jésù. àánú fọ̀nfọ̀n. àmín. Bọ́láńlé Moríye bá wọn láwọn náà ti ṣe ẹ. ẹni màá yàrá bàbá Bọ́láńlé Moríye bá gbọ́ ọ̀rọ̀ Olúwa mo bá ìpè àti àṣẹ̀dá àwọn ọmọ rẹ sọ̀rọ̀ àfẹ́fẹ́lẹ́ àkọ́bí ọmọ rẹ ẹni dúró lòdì lórí ayé wọn àti ìwọ náà ilẹ̀ gbé mi. àmín. Babátúndé Tọ́ìsì wọn láwọn náà ti ṣe àìsàn. Babátúndé gbọ́ ọ̀rọ̀ Olúwa láti òní lọ májẹ̀mú àṣẹ ìrọ̀rùn tí kì í dáwọ́ dúró ọgbọ̀nù ayé. àmín Jésù. àwọn èèyàn tó ti ṣe àbídíò yìí wọ́n ti pọ̀ wọ́n ti gbàdúrà fẹ́yìn Ọládọ̀ṣù yẹn Débọ̀ Adéníkẹ́ ẹ bá ń gbàdúrà fún wọn láwọn náà ti ṣe Débọ̀ Adéníkẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa láti àkókò yìí lọ láti òní lọ májẹ̀mú àṣẹ ìrọ̀rùn tá ò lè dá dúró láyé májẹ̀mú yẹn wọnú ayé rẹ. àmín Jésù. àwọn tó ti ṣe àbídíò yìí báyìí ẹ máa ṣe àì 21 times. gbogbo ẹ̀yin tó ti ṣí ẹ̀ tí mi ò tí ì gbàdúrà fún ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi iná inú àpáta kì í kú Yes sir. omi inú àpáta kì í gbẹ Yes sir. ìrànlọ́wọ́ tí ò ní dáwọ́ dúró ẹ̀mí mímọ́ àánú tí ò ní dáwọ́ dúró ẹ̀mí àwọn wòlíì. ìyanu tí ò ní dáwọ́ dúró Ọlọ́run má jẹ́. ní orúkọ Jésù ó yá kó wọnú ayé rẹ. àmín. Gbémisọ́lá Owólabí wọn láwọn ti ṣe ẹ. gbọ́ ọ̀rọ̀ Olúwa orí ẹ̀ ni mo ti sọ̀rọ̀ ọjọ́ tí òjò bá rọ̀ ní ara tulẹ̀ Gbémisọ́lá ara tù ọ́ látòun lọ. àmín. Olúwafẹ́mi Daniel wọn láwọn náà ti ṣe ẹ. Olúwafẹ́mi Daniel ìrànlọ́wọ́ ojoojúmọ́ ṣàwárí ayé rẹ. àmín. Adéṣọlá Gíwá wọn láwọn náà ti ṣe ẹ. Adésọlá Gíwá láti òní lọ lórúkọ Jésù ẹni fẹ́ sọ ọ́ di ẹni fẹ́ gbé ọ sínú òkùnkùn Ẹ̀mí tó mímọ́. fẹ́ gbójú lọ́wọ́ rẹ àrá sàn pa wọ́n bẹ́ẹ̀. àmín Jésù. Olúwa fi Káyọ̀mí Káyọ̀mádé wọn láwọn náà ti ṣe ẹ. Olúwa fi Káyọ̀mí gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo aṣọ tí òkùnkùn gbé bọ̀ lọ́rùn tó jẹ́ aṣọ ìkórira ọwọ́ Olúwa bọjó náà àmín Jésù. ìmọ́lẹ̀ rẹ tàn àmín àánú Jésù. fọ̀nfọ̀n. àmín. Mariam Caleb wọn láwọn náà ti ṣe ẹ. Mariam Caleb gbọ́ ọ̀rọ̀ Olúwa iná tí ayé torí rẹ dá ẹ̀jẹ̀ Jésù pa. àmín. Rocket Juliet wọn láwọn náà ti ṣe Rocket ẹ. gbọ́ ọ̀rọ̀ Olúwa mo wí láti òní lọ òjò àánú tó máa rọ̀ tí ó tó rọ̀ sínú ayé ọmọ ó bẹ̀rẹ̀ nú ayé rẹ lọ. àmín. Olúwafẹ́mi Daniel wọn láwọn náà ti ṣe ẹ. Olúwafẹ́mi Daniel gba ìrànlọ́wọ́ àti ojú rere tí ìyá àti bàbá rẹ̀ jìyà tí ó tẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀run yọ̀ǹdẹ̀ fún. àmín. Bọ́sẹ̀dé Kókà wọn láwọn náà ti ṣe ẹ. Bọ́sẹ̀dé Kókà gbọ́ ọ̀rọ̀ Olúwa mo sọ tẹ́lẹ̀ bí wòlíì Olúwa àánú tí máa ń ran ọmọ lórúkọ Jésù ó bẹ̀rẹ̀ nú ayé rẹ. àmín. Mọ́rẹ́nifẹ́ Ọ̀nàdẹ̀yìn wọn láwọn náà ti ṣe ẹ. Mọ́rẹ́nifẹ́ Ọ̀nàdẹ̀yìn gbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù ọ̀tá ò ní sá ọlọ́gbẹ́ ikú. àmín. Yétúndé Ọlárewájú ẹ bá ń gbàdúrà fáwọn náà ti ṣe ẹ. Yétúndé Ọlárewájú láti òní lọ ọwọ́ tó fẹ́ fa yí àwọn ọmọ rẹ sẹ́yìn iná ju ọwọ́ náà. àmín. Péjúyọ̀ Ìsọ́lá àwọn náà ti ṣe ẹ. Péjúyọ̀ Ìsọ́lá lórúkọ Jésù àánú gbé ọ dìde àmín ó gbé Jésù. àwọn ọmọ rẹ dìde. àmín Jésù. Fọláṣadé Ọlálẹ́yẹ àwọn náà ti ṣe ẹ. Fọláṣadé Ọlálẹ́yẹ mo sọ tẹ́lẹ̀ sí ìpín àti àyànmọ́ rẹ ìrọ̀rùn wọnú ayé rẹ. àmín. Olúwarẹ̀mí Ògúnládé àwọn náà ti ṣe ẹ. Olúwarẹ̀mí Ògúnládé gbọ́ ọ̀rọ̀ Olúwa láti òní lọ
ọwọ́ tó ní kọ́ ọmọ fìnira gbáyé ọwọ́ náà gbẹ dànù. àmín. Adélékè Abíọ́lá Samson wọ́n làwọn náà ti ṣe ẹgbẹ́ mi nìyẹn sà ẹni ó jẹ́ ń fàyè ẹni tí mo ti pàṣẹ rẹ̀ gba Jésù gbọ́ lólúwa àtolùgbàlà mi nìyẹn. ẹni tí ọ̀run lò fún mi tí mo fi dúró ní ìgbàgbọ́ lélẹ́yìí gbọ́ ọ̀rọ̀ Olúwa. Samson Adélékè níbi gbogbo tẹ́ ẹ wà lọ́wọ́lọ́wọ́ àánú bẹ ayé yín wò. àmín. Fọláṣadé Ọlálẹ́yẹ Ọlọ́mọ fẹ́ wọ́n làwọn náà ti ṣe. Fọláṣadé Ọlálẹ́yẹ Ọlọ́mọ fẹ́ mo sọ tẹ́lẹ̀ láti òní lọ ẹ̀wọ̀n tí wọ́n fi káàpù ayé rẹ̀ iná jàdá. àmín. Bàrí Jésù wọ́n làwọn náà ti ṣe. ọmọ dáadáa nìyẹn Bàrí Jésù gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àṣẹ tí wàá fi gòkè tí wàá fi tayọ lórúkọ Jésù ayọ̀dẹ fún ọ. àmín. Ọmọwùmí Olúyọdé wọ́n làwọn náà ti ṣe. Ọmọwùmí Olúyọdé gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹranko kan bẹ wọ́n ń pè ní ọ̀ká ibi ọba dúró sí lóúnjẹ ìwà máa bá àṣẹ ìrọ̀rùn tí kì í làágùn kó tó ṣeré láyé mo gbọ́rùn Olúwa Ọlọ́run yọ̀ǹdẹ fún ọ. àmín Jésù. Ọláyínká Ògúnmọ́lá wọ́n làwọn náà ti ṣe. Ọláyínká Ògúnmọ́lá ẹni máa ń ràbàkà ọwọ́ tí ń yin òkè tí ń yin lẹ̀ nínú ìrìn àjò rẹ ní orúkọ Jésù ọwọ́ yẹn gbẹ dànù. àmín. ẹnìkan kọ kọ́mẹ̀ntì kan bí wọ́n ní Daddy I like you more because I see you with Daddy Táíwò Òjó. God bless you. God bless you. God bless you. Ẹ ṣé gan sa. ẹ ṣé gan ni. Ẹ ṣé gan sa. Ìránṣẹ́ Ọlọ́run wòlíì Ọláìdé Òkèlọ́lá àwọn ti Prophet Táíwò Òjó. God bless you. God bless you. àwọn náà wà ńbẹ̀. God bless you. àwọn èèyàn wà lójú ìwòran. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin tó ń wò wá. Ìránṣẹ́ Ọlọ́run Yes. kó tó di pé màá tún máa sọ àwọn tó ti ṣe àbídíò. bó o lẹ ṣe dìde ibi tí ń parí ẹ̀ sí láti so gbogbo ẹ̀ pọ̀ bó o ní dìde yín ṣe bẹ̀rẹ̀. Sẹ́ni nígbà tí ìyá mi gbé mi kúrò níbẹ̀ yẹn. ẹ wá dọ́dọ̀ àfa ńlọrin. ọwọ́ tó gbé mi kúrò lọ́dọ̀ àfa yẹn. wọ́n tún gbé yín kúrò. wọ́n wá tì mí sínú yàrá kan. yàrá yẹn ni mo wá wà tí ọ̀sẹ́ nìkan kan tó tiẹ̀ mọ̀ pé mo wà ńbẹ̀. wọ́n tì yín mọ́ bíi kan. wọ́n máa ń jó oúnjẹ sí mi ní. ayé ìgbà tí mo ń sọ ẹ̀ẹ̀mejì ni wọ́n máa ń lọ léèwé àwọn ọ̀sìn kan lọ láàárọ̀. aláàárọ̀ àtọlọ́sìn. àwọn ọ̀sìn kan lọ lọ́sìn. aláàárọ̀ àtọlọ́sìn. bẹ́ẹ̀ ni sà. ayé ìpàdé mi léjì ká ní yúnífọ́ọ̀mù náà kò sẹ́ni kankan tó mọ̀ nínú ilé pé mo wà nílé. ó wá di ní òru ọjọ́ kan tí èmi nìkan ni mo dá wà nínú yàrá yìí mo wá rí mo wà ní àárín àwọn oníbàárà mo wá rí ọmọkùnrin kan wọ́n ń kí aleluya àtẹ̀lé bọ̀ lẹ́yìn. ẹ̀gbọ́n nínú ilé tẹ́ ẹ wà yẹn. ni mo ti ríran yẹn o. ẹ wà láàrin àwọn oníbàárà. láàrin àwọn àṣẹ ìpín tí ọ̀tá fún mi ni pé kí n tọrọ jẹ láyé. Jésù. ayé gbé ìlàkọjá àti ogun sínú ayé mi. nítorí kí n má bàa rí ògo tí mo gbé wáyé mi. ẹ̀mẹ́ mímọ́ o. ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Jésù. gbogbo ìlàkọjá àti ogun tí ń gbé sínú ayé rẹ pé kó o má rí ògo tó o gbé wáyé lò mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù iná jó gbogbo ẹ̀rọ. àmín Jésù. náà mo bí ẹ ṣe ń pariwo tẹ̀lé ọkùnrin yẹn lẹ́yìn tí ń pariwo òsánà àtẹ̀lé nígbà tó dé ọ̀gángan bí mo wà ọ wá di ọwọ́ mi mú ọ kọ́kọ́ pe Michael sí àkàdé lórúkọ mi. nígbà yẹn sí inú àkàdé ìdílé mùsùlùmí ni wọ́n bí mi sí Sàká lórúkọ bàbá mi. ó wá pe Michael dìde mo á wò pé ta ni ń jẹ́ Michael ó ní Michael dìde nígbà tí wọ́n dá wọn wá fa ọwọ́ mi bí mo ṣe dìde nù ràn yẹn nìyẹn. ó ràn yín lọ́wọ́ ọ̀rọ̀ fẹ́ dàbí ọ̀rọ̀ arọ ẹnu ọ̀nà dáadáa bẹ́ẹ̀ ni sà. nígbà ọ̀tá kú àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n fà á lọ́wọ́. bó ṣe fà mí dìde nìyẹn bí mo ṣe dìde lọ́jọ́ náà Yes sir. nígbà tí ilẹ̀ mọ́ tí gbogbo lé dá mo gbìyànjú àti dìde wò mo rí pé ẹsẹ̀ mi mókun. ẹ̀gbọ́n o wọ́n fà yín lójú oorun dìde lójú àlá dìde. ńgbà wá jí sójú ayé ńgbà wá jí lójú ayé. ẹ wá gbègbè sí mo àti gbìyànjú dìde àti fúnra yín dìde wò ẹsẹ̀ mi sì dìde. ẹ sì dìde bẹ́ẹ̀ ni sà. bí dìde yẹn ṣe wánu. bí mo ṣe bẹ̀ sí ní dì bí mo ṣe àwọn kan rábájó nínú ìrìn àjò ògo báyìí wọ́n rálẹ̀ ẹ bá sọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ Olúwa sáyé wọn. gbogbo àyànmọ́ tó ń rálẹ̀ Jésù. tí a ti dá májẹ̀mú pé ẹ̀ ní dìde láyé ẹ̀mẹ́ mímọ́ o. mo sọ tẹ́lẹ̀ bí wòlíì Olúwa ọwọ́ tó gbé mi dìde kó gbé ọ dìde. àmín. èmi ò mọ Jésù Olúwa tẹ́lẹ̀ inú ìdílé mùsùlùmí ni ó ti bí mi mi ò mẹ́ni tí ń pè lákiri sóore mi ò mẹ́ni tí ń pè ní olùgbàlà ṣùgbọ́n mọ̀ọ́mọ̀ fúnra rẹ̀ ọba yín lálejò. ọba ayé mi lálejò torí bó tiẹ̀ ṣí àpéréyà yìí orí mi wò ní wákàtí àti ìṣẹ́jú yìí gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi àṣẹ àti ọwọ́ tó gbé mi dìde ó gbé ayé rẹ dìde. àmín Jésù. májẹ̀mú kan bẹ tí a kì í dà àṣẹ kan bẹ tí a kì í yí padà ọwọ́ kan bẹ tó jẹ́ pé tó bá wọnú ayé ènìyàn wọn kì í sí lọ́wọ́ pé kó má ṣiṣẹ́ mo dúró bí wòlíì Olúwa mo dúró bí òmìrán torí kí a kọ́ wípé èmi ò sọ̀rọ̀ nǹkan láyé a ó fìdí ẹ̀ múlẹ̀ lọ́rùn a kọ́ pé ìsíkà alẹ́ Dáfídì
ó gbé ká èjìká mi èmi ó ṣí ẹnikẹ́ni ò ní tì èmi ó sì tì ẹnikẹ́ni ò lè ṣí akọ wípé ẹni tó ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run lọ́wọ́ ó lè ṣí ẹnikẹ́ni ò lè tì ó sì lè tì ẹnikẹ́ni ò lè ṣí akọ wípé olúwa lọ́wọ́ fún mi ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run èmi ó ṣí ẹnikẹ́ni ò ní tì èmi ó sì tì ẹnikẹ́ni ò ní ṣí àwa akọ wípé ọ̀rọ̀ oníṣègbè lẹ́nu wòlíì ọ̀rọ̀ jáde sí ọ ogun ojú kan tó ń jà ọ tó ń rìn ọ mọ́lẹ̀ tó lé tó bá tó gbìyànjú tí ọ yọ ní orúkọ Jésù iná jó ogun náà àmín Jésù níbi ayé dá ogun lẹ̀ sí ibi yẹn dá ìran rẹ gúnlẹ̀ sí ibi yẹn dá ìyàn máa gúnlẹ̀ sí wọ́n ti sọ bí ọ̀rọ̀ wọ́n dàbí májẹ̀mú níbi àwọn àjẹ́ ti ṣèpàdé wípé ojú kan lọ máa wà níbi òkùnkùn ti dá májẹ̀mú báwo ní ṣe rere ọ̀rọ̀ àṣẹ jáde sí ọ lórúkọ Jésù ọwọ́ Olúwa gbé ọ dìde. àmín àwọn kan wà níbi ẹ̀mọ́jẹ̀ ń dùn wọ́n ká tó máa lọ fún mi tẹ́mì wọ́n ní ẹ gbàdúrà fáwọn àwọn béèrè kẹ́ gbàdúrà fáwọn. fún mi tẹ́mì gbọ́ ọ̀rọ̀ Olúwa mo sọ ọ́ bí wòlíì Olúwa aṣọ àánú tó fi lu ayé Jésù Olúwa aṣọ kan lọ́wọ́ tó fi kúrò láyé ọmọ ẹsẹ̀ nínú ìrìn àjò wọn ò chẹ́ǹjì aṣọ aṣọ àánú tí ò nílò pààrọ̀ mọ́ tí ó gbé ọdọjọ́ ogbó tí ó tún ran àwọn ọmọ rẹ gbogbo bí ọ wà lọ́wọ́ yìí mo rán ọ̀rọ̀ sí ọ Olúwa gbé wọ̀. àmín Kọ́lá Ọlájídé Dennis wọn làwọn ti ṣí àyè. Kọ́lá Ọlájídé Dennis mo gbàdúrà fún ọ lónìí láti wákàtí àti ìṣẹ́jú lọ gbogbo tó sọnù tá a gbà lójú àlá lọ́wọ́ rẹ tó o sì lé lójú ayé tó o bá májẹ̀mú ẹni tó pè mí ọgbà gbogbo ẹ̀ fún mi. àmín Ọlájèmí Akin wọn làwọn ti ṣí àyè. Ọlájèmí Akin gbọ́ ọ̀rọ̀ Olúwa mo rán ọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ gbogbo ìjì agbègbè àti àyíká tí ń fi àwọn àṣeyọrí dànù mọ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù ìjì yẹn dáwọ́ dúró. Fọláyan Ọrẹ Olúwa Victoria. Fọláyan Ọrẹ Olúwa Victoria gbọ́ ọ̀rọ̀ Olúwa àṣẹ ìrọ̀rùn tí mú ní tayọ ọ̀rẹ́ àti ọ̀tá lórúkọ Jésù ọwọ́nú ayé rẹ. àmín mọ Bọ́lájí Margaret Adéwùmí. èdè màrí àbàkà mọ Bọ́lájí Margaret gbọ́ ọ̀rọ̀ Olúwa ọwọ́ tí ń tẹ́wọ́ gbare kó o tó gbare nínú ayé rẹ àti àwọn ọmọ rẹ ní orúkọ Jésù ọwọ́ yẹn gbẹ̀dẹ̀. àmín Adélẹ́yẹ Tèmítọ́pẹ́ wọn làwọn náà ti ṣe. Adélẹ́yẹ Tèmítọ́pẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa àjàgà ẹrù ayé lórí ẹ tó ní ọ lára ọ̀run jábọ́. àmín Jésù ara tù ọ́ o. àmín Jésù ẹnìkan wà ń bí wọn láwọn ti ṣí ààrẹ Arẹ́gbẹ́ṣọlá Ọlámúyìwá. Arẹ́gbẹ́ṣọlá Ọlámúyìwá mo rán ọ̀rọ̀ májẹ̀mú sí ọ níbi tó wà ní orúkọ Jésù láti òní lọ ogun tó ká ọ papá mọ́ra nkẹ́kẹ́ yẹn ò ń lé o ṣùgbọ́n ọwọ́ kan ń dì ọ́ bú lórúkọ Jésù iná já ogun yẹn dà. àmín Jésù bímbí. ẹgbẹ́ sà ọmọkùnrin yẹn olúwa ọmọ àbọ̀yẹ tẹ́ ẹ dákọ̀ lẹ́ẹ̀kan yẹn ó ní kó gbàdúrà ọjọ́ kan ojú tó mọ́nítọ̀ mi wọ ilẹ̀ àṣeyọrí Ọlọ́run fọ́ ojú yẹn dànù ó ní kó ka Psalm 118 ó ní èmi Olúwa ó ní wọ́n sì ṣàánú fún yes. àwọn èèyàn pọ̀ ń bí ọjọ́ sì ti lọ ọjọ́ ti lọ o ẹ sọ pé kí wọ́n pàdé mi. ibi tí mo fẹ́ ká parí ẹ̀ sí wòlíì lórí péèjì yìí àwọn wákàtí àdúrà wo làwọn èèyàn ti lè máa pàdé Ọlọ́run ayé. ó sọ kẹlẹ fún alẹ́ aago mẹ́sàn-án alẹ́ máa wà mẹ́sàn-án. aago mẹ́sàn-án lálẹ́ Nàìjíríà time. bí wọ́n ti kọ́ọ̀tì báyìí aago mẹ́sàn-án alẹ́ ní Nàìjíríà time gbogbo tó o bá ń ṣe lọ́wọ́ kó jẹ́ àjọ pàdé ní àdúrà. aago mẹ́sàn-án alẹ́ Nàìjíríà time. mẹ́sàn-án alẹ́ gẹ́gẹ́ sà. ó ní àkórí kan tá à ń pè àṣẹ ọ̀rọ̀ àṣẹ wòlíì sínú afẹ́fẹ́. bàbá o ẹnìkan kọ̀ǹfàmù yín lórí ibi ó ní wòlíì ni yín níran yìí in confam ẹ̀ ń bí ó ní wòlíì nìyí níbi tá a dé yìí mi ò ní dáko ẹnìkan kan báyìí mo kàn fẹ́ kẹ́ ẹ sọ tẹ́lẹ̀ sáyé gbogbo àwọn tí ń wò wá gbogbo ibi tí wọ́n lè wà kí wọ́n padà mú ẹ̀rí pàdé yín láàrin wákàtí tó kù táago mẹ́sàn-án lónìí. ọ̀dà gbọ́ ọ̀rọ̀ Olúwa mo sọ ọ́ bí wòlíì Olúwa gbogbo ẹ̀yin tí ó fa ìsàn wà lára. Olúwa mo wí ní orúkọ Jésù ẹ̀tọ́ rẹ tó bọ́ há sí ọwọ́ ènìyàn ṣùgbọ́n tó jẹ́ pé òkòkò ló gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ mo rán àṣẹ sí ọ àti májẹ̀mú lórúkọ Jésù Olúwa yọ̀ǹdẹ̀ fún ọ. àmín Jésù. gbogbo bí ẹ ti gbọ́ mi ẹ̀yin àyànmọ́ tá a fi sínú ìhòòhò ìyẹn ni àwọn táṣìírí wọn ò bù àwọn tí ò rí ìrànlọ́wọ́ àwọn tí ò rà àánú gbà àwọn tí ò rò lóore
Ọlọ́run má jẹ̀mú. àwọn tí ìgbìyànjú wọn ò yọ. Ọlọ́run má jẹ̀mú. gbogbo àyànmọ́ tá a bọ́ sí òòrùn. Jésù. má jẹ̀mú ẹni tó pè mí lórúkọ Jésù ó dàánú bò ọ́. Àmín Jésù. mo sọ tẹ́lẹ̀ sí ọmọ rẹ, mo sọ tẹ́lẹ̀ sí iṣẹ́ rẹ, ẹ máa ṣàmì gbogbo mo sọ tẹ́lẹ̀ sí ìṣẹ̀dá rẹ, ẹ máa ṣàmì. mo sọ tẹ́lẹ̀ sí àyànmọ́ rẹ. ẹ máa bí o ti ń ṣàmì. wò mí lọ́wọ́lọ́wọ́ àánú bí ayé rẹ wò. Àmín Jésù. akọ́pẹ́ ẹgbẹ́ orí sókè. Àwọn èèyàn ti ń sẹ́ni prayer ẹ̀yin request ẹnu o. ọ̀nà kágbé sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọnú ilé wa. gbogbo ilẹ̀kùn tó tì mọ́ ọ lórúkọ Jésù àrá iná jà dànù. Àmín Jésù. ọ̀nà rẹ kó bẹ̀rẹ̀ sí ní nà. Àmín Jésù. ògo rẹ kó máa yọ. Àmín o. ire àti àánú kó bẹ̀ ọ́ wò. Àmín. àṣeyọrí wọnú ayé rẹ. Àmín. olúwa gbé ọ sókè. Àmín. olúwa gbé ẹ dìde. Àmín. olúwa ràn ẹ́ lọ́wọ́. Àmín. olúwa mú ọ tayọ. Àmín. olúwa ṣe ọ́ lógo. Àmín. olúwa ṣe ọ́ lógo. Àmín. mo sọ tẹ́lẹ̀ Yes. gbogbo ẹni wò mí lọ́wọ́lọ́wọ́ Orúkọ mo Jésù. pàṣẹ aṣọ àánú agbádá àánú Orúkọ tí Jésù. ìran rẹ gbìyànjú tá a kìbọ̀ wọ́n lọ́rùn Ẹ̀mí olúwa mímọ́. gbé wọ̀ lọ́rùn Àmín Jésù. ìrọ̀rùn wọnú ayé Àmín rẹ o. àmín. Àmín. Àwọn èèyàn ń béèrè nọ́mbà ń bí. Nọ́mbà wo náà lè pè yín sí fúnrànlọ́wọ́ àdúrà? Wọ́n fẹ́ràn lọ́wọ́ àdúrà. Wọ́n fẹ́ kẹ́ ẹ ẹ tá gbàdúrà àyè fáwọn. nọ́mbà yẹn síbẹ̀ Wọ́n fẹ́ kẹ́ ẹ gbàdúrà fáwọn. Wọ́n fẹ́ kẹ́ ẹ gbàdúrà fáwọn. ìṣẹ́rò náà ṣẹ̀rọ Ẹ̀hẹ́n. ẹ tẹ̀ síbẹ̀ Ẹ bá ń pe nọ́mbà yẹn, ẹ pè wọ́n ti pín ní nọ́mbà yẹn, wọ́n pín ní ẹ̀. ìṣẹ́rò náà ṣẹ̀rọ 090 96 96 66 66 31 31 57 57. Ẹ tún nọ́mbà yẹn pè. ìṣẹ́rò náà ṣẹ̀rọ 090 96 96 66 66 31 31 57. Fúnkẹ́ Glorious wọ́n ti pín ẹ̀ God síbẹ̀. bless you my daughter. 090 wòlíì nìyẹn. 96 Uh, 66 uh, 31 uh-huh. 57. Nọ́mbà yẹn Can send the prayer request wọn sí WhatsApp. kàn send the prayer request sí gbogbo ohun tó WhatsApp. fẹ́ kọ́ lọ́run ó ṣe fún ọ. Ẹ, gbogbo ohun tó ń kọ yìí tí mi ò ráàyè gbàdúrà lé lórí. ẹyin o. lọ send ẹ̀ sí mi lórí WhatsApp. Voice note o lè send the voice note. àbí kàn o type lè ẹ̀. tó o bá tiẹ̀ type wọ́n máa dùn láti ṣe fọwọ́ gbé jáde. a máa tẹ̀ jáde bá a ti máa ṣe nìyẹn o. àwọn afàdúrà jagun wà ní church bọ́sẹ̀ o. àwọn yẹn ò sinmi láti January di December. Náà fi ń mo gbàdúrà. máa join wọn ní ọjọ́ Friday ọjọ́ 9 ni màá lò ní church. Olúwa pàṣẹ fún mi Ẹ, ó ní kí n wà lórí pẹpẹ fún lórí ọjọ́ ọ̀tà. mi ò dé gbọ́dọ̀ fẹnu kántá. Ìjọ wo nìyẹn bẹ̀rẹ̀? ọjọ́ Friday ló bẹ̀rẹ̀ sà. Friday tí ń Friday bọ̀. lè tó ń bọ̀ ní sà. Ilé ti gorí ní màá pẹpẹ. wà Olúwa ní kí n gbàdúrà torí a ní ìpàdé àdúrà kan ní ìlú Àbújá Yes sir. ọjọ́ 3 péré ni. Ẹ ń lọ Àbújá mo ń lọ báyìí. Àbújá Ní déètì wo? on the 17, 18, 19 nínú oṣù November. Àwọn tí wọ́n ń gbà Àbújá báyìí. gbogbo ẹni tó Kí bí wọ́n máa múra lẹ̀. Osana Oslama wà ní Wuse 2 ibẹ̀ láti pàdé. Ní déètì wo nu on lẹ́ẹ̀kan the sí? 17, 17, 18, 19, 19 ní November Lóṣù ní kọkànlá. oṣù wọ́n ti máa wà l'Ábùjá láti on the 15 Lẹ́ẹ̀tì wà mẹ́. ní ti bẹ̀rẹ̀ Ẹ wá sọ kánsẹ́lì fún Olúwa ní ẹ wà lórí pẹpẹ láti Friday. láti Friday Friday ọ̀sẹ̀ tá a wà nínú ọ̀sẹ̀ ẹ̀. tá a wà nù rẹ̀ Láì jẹ, láì jẹ láì mú. láì mú Ẹ sì ní sọ̀kalẹ̀ ń mi bẹ̀. ò ní sọ̀kalẹ̀ Ibẹ̀ lẹ́ wà. ibẹ̀ ni màá wà fọjọ́ mẹ́sàn-án. Àjẹ́ pé téèyàn bá ń pè yín ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ yẹn bá pè mí bẹ́ẹ̀ máa gbàdúrà fún olóyè iṣẹ́ pé mi ò ní jẹ Olúwa ni mi ò gbọ́dọ̀ jẹ ata mi ò gbọ́dọ̀ jẹ iyọ̀ èso lásán ni Ilé màá ẹ̀mọ̀ fi jẹ́ bírèkì fún ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán Ẹ, Olúwa náà fẹ́ fún mi ní àṣẹ tuntun àṣẹ titun. bẹ́ẹ̀ ni Wọ́n bá jẹ́ mi ni èmi ó kì í bẹ́ẹ̀. Ńgbà tí sọ yìí. Àtọjọ́ kìíní ń pè yín lọ́jọ́ kìíní. Kán pè. Ń pè yín jọ́ kejì. Ń pè kì yín í jọ́ ṣe kẹta. èmi nìkan sà Yes sir. àwọn ìránṣẹ́ Ọlọ́run máa wà pẹ̀lú mi Tẹ́jọ wà mẹ́. gbogbo pastor anointing with fire pátápátá Èmi ó máa pè yín ẹ lójoojúmọ́ pè mí fọjọ́ sà máa mẹ́sàn-án. gbàdúrà fún ìsà Èmi ó máa pè àwọn yín. èèyàn máa join mi láago 6 àárọ̀ Ẹ̀hẹ́n. wọ́n á tún join mi láago 9 alẹ́ Ẹ̀hẹ́n. ẹ̀ẹ̀mejì tí màá máa gbàdúrà fún wọn. Àwọn èèyàn ti ń pè yín. Àwọn èèyàn ti ń pè ẹ yín. máa send prayer request yín Ẹ̀hẹ́n. sí orí WhatsApp Ẹ yẹn tún nọ́mbà yẹn pè. Wọ́n ti pè ní ẹ̀ síbẹ̀. Àwọn ẹ̀ tún nọ́mbà yẹn pè. 090 090 96 96 66 66 57 57. 31 Ó ti kọlu àwọn ń bẹ̀ wọ̀n. 090 96 66 31 31 57. 57. òní nọ́mbà tó send prayer request yẹn sí a máa gbàdúrà fún ẹ wá sì rí ọwọ́ Ọlọ́run láago 9 alẹ́ gẹ́gẹ́ ẹjọ́ mi ní will of prophet Adébísóyè prayer lálẹ́ yìí Láago 9 alẹ́ yìí. Olúwa ní kí n gbé iyọ̀ dání báyìí
pé àwọn kan bẹ tí wọ́n ti gba adùn lọ́wọ́ wọn àwọn kan bẹ tí ìkorò ń bá jà àwọn kan bẹ wọ́n ní adùn láyé adùn ní ọmọ adùn ní iṣẹ́ adùn ní ìgbéyàwó adùn ní ìgbéga Olúwa ní àwọn kan lé láti January wọn bá. ó rí iyọ̀ lọ́wọ́ mi lálẹ́ báyìí láago 9 alẹ́ Olúwa ní kí n máa pàṣẹ bó ti rí iyọ̀ yẹn lọ́wọ́ mi pé gbogbo adùn tí wọ́n gbà lọ lọ́wọ́ rẹ kó wọn Ọlọ́run dá padà. ọmọdé ọ̀run àtúmọ̀ pàdé tó bá di láago 9 alẹ́ gbogbo aago 9 alẹ́ Nigerian time òun lẹ́mọ̀ pàdé wòlíì lórí péèjì yìí ìwọ náà fọ́lọ̀ péèjì yìí share fídíò yìí fẹ́nìkan jẹ́nìkan gbàdúrà yìí jẹ́nìkan mọ̀ pé lálẹ́ yìí o a ní ìbápàdé Ọlọ́run nínú ayé wòlíì tó wá sọ fẹ́nìkan pé fún odidi ọjọ́ 9 láti Friday ní wòlíì ó ti wà lórí pẹpẹ Olúwa tí wọ́n sì mọ sọ tẹ́lẹ̀ sáyé àwọn èèyàn wákàtí àǹfààní àtòrí ọ̀fẹ́ ni Fẹ́mi àti yín láti ti jaládùn Ọlọ́run bẹ́yìn bá tẹ̀sẹ̀ ń rí mi fúngbà àkọ́kọ́ Táyọ̀ ló kọ́ mi ọmọdé ọ̀run ní gbogbo àgbáyé mọ̀ mí sí títí ìgbà míì tá a tún máa pàdé mo fi yín lé àlàáfíà Kristi lọ́wọ́ mi ò ní gbọ́ ibi sí yín o ẹ máa send prayer request yín sí nọ́mbà yẹn 090 96 66 31 57 nọ́mbà yẹn ni kẹ́ ẹ máa send prayer request yín sí títí ìgbà míì tá a máa pàdé mo dúpẹ́ pẹ́ òkun Blackborn Mix I celebrate you my brother gbogbo ẹni tó láǹfààní àti wò mí ẹ̀yin fi data yín wò ẹ̀rí ìpàdé yìí ẹ̀yin náà máa sọ títí ìgbà míì tá a máa pàdé remain blessed in Jesus' name.